ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí adúpẹ́ àyìn àgbẹ̀ ọ̀gá nítorí tó ṣàánú ẹ̀dó lálágbọ́ ọpẹ́ wa jésù olúwa wa àmín 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 lórúkọ jésù adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lájẹjọ dídí wákàtí ọ̀wọ̀ yìí adúpẹ́ gidigidi nítorí tó ṣàánú ẹ̀dó láéláé ọba tí ò jáde ní ọ̀fọ̀ ọba tí ò jẹ́ kí wàhálà dààmú kó ṣẹlẹ̀ sí wa àyìn lógo agbéga kí bàbá gbọ́ ọpẹ́ wa ohùn olúwa náà rèé láti ẹnu ìyá àdúrà ẹ̀rí abániṣe jp lórúkọ jésù ọbẹ̀ rí yóò gbà wá ayé wa yóò gbàrò ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo ohun tí ayé wa ń fẹ́ lórúkọ jésù olúwa yóò ṣe fún wa ọlọ́run májẹ̀mú ni yóò dì wá mú ohùn olúwa náà rèé èyí tó wá láti ẹnu ìyá àdúrà láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú uk ṣùgbọ́n ní ti nàìjíríà níbí ni ó ti ń darapọ̀ mọ́ ti ìlú uk ní ọ̀hún yẹn lórúkọ jésù a ò ní gbèrè tìjú ọfà tọfẹ èṣù ò ní bà wá adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ náà adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ti nàìjíríà náà níbí tí wọ́n ní kí ohun olúwa yẹn kó máa tẹ̀síwájú mọ̀mọ́ bàbá ní orúkọ jésù ayé yìí ò ní ṣe dádúró fún ẹnikẹ́ni lórúkọ jésù iṣẹ́ yín ọ̀nà yín yóò máa tẹ̀síwájú ni ẹ ò ní ṣe dádúró láéláé bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù mo ní fún ẹ̀bì àdúrà ẹlẹ́pẹ̀ ìyá àdúrà ẹ̀rí abániṣe jp ilé ìjọsìn wa ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú kérúbù àti séráfù ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú lórúkọ jésù ọbẹ̀ rí yóò fi àánú gbà wá ẹgbẹ̀sẹ̀ ní tẹlifóònù nọ́mbà báyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì tẹlifóònù nọ́mbà mi 070 57 84 23 11 lẹ́ẹ̀kan sí láti ilé ìjọsìn wa kérúbù àti séráfù church ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú lórúkọ jésù la yóò fàánú bí ayé wa wò ẹ bá fẹ́ pè mí fún ẹ̀bẹ̀ àdúrà ẹ pè mí sórí tẹlifóònù nọ́mbà mi 070 57 84 23 11 tẹlifóònù nọ́mbà ìyá àdúrà ẹ̀rí abániṣe jp náà nìyẹn lórúkọ jésù olúwa yóò fi àánú bí ayé wa wò ẹ jẹ́ kí a gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run májẹ̀mú adúpẹ́ lájẹjọ di wákàtí ọ̀wọ̀ yìí ọba tó mú wa rí ọjọ́ ènìní àti àlàáfíà bàbá yìn ọ́ bàbá gbé ọ̀gá bàbá gbọ́ ọpẹ́ wa à ń lọ́nà ètò ti ọ̀sán yìí ọlọ́run májẹ̀mú ya máa bá wa lọ gbogbo ohun tá a ṣèjú ó ti pàṣẹ rẹ wá nígbà parí ohun gbogbo tán àyè kú àyè ọ̀fọ̀ kó má ṣe sílẹ̀ fẹ́nikẹ́ni jésù olúwa wa àmín 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 lórúkọ jésù mo ní ká ẹ jẹ́ ká máa gbé bíbélì wa tá a bá ti fẹ́ bẹ̀rẹ̀ ohun olúwa yìí ẹ̀rí bíbélì tèmi náà rèé ẹ jẹ́ ká máa gbé bíbélì wa nínú bíbélì náà láti máa ṣe àṣàrò nínú ẹ̀ láàdẹ̀ ti máa yẹ ohun tí a fẹ́ sọ wò bóyá ìyá àdúrà tí ẹ sọ bóyá kò sí nínú bíbélì tí mo bá ti ń sọ àwa náà lè máa ṣí bíbélì wa a ó lè máa wò ó lórúkọ jésù a ò ní dẹni ìtanù lórúkọ jésù a ò ní gbèrè ìtìjú ohun olúwa tí a fẹ́ sọ ní ọ̀sán yìí nínú iṣẹ́ àwọn apostolic láti máa rí iṣẹ́ apostolic 19 ẹ jẹ́ ká jọ lọ wò ó apostolic 19 11 to 16 ọ̀rọ̀ kékeré ni nítòótọ́ ṣùgbọ́n mọ́mọ́ bàbá ọ̀rọ̀ yẹn ṣe iyebíye nínú bẹ́ẹ̀lì ó ṣe iyebíye nínú ọkàn wa lórúkọ jésù àwọn onídẹni ìtanu kí lóhun tó wà nínú ọ̀rọ̀ yìí kí lóhun tó ń bẹ ní ọ̀gangan iṣẹ́ àwọn apostolic yìí kí lóhun tó wà níbẹ̀ tí èmi àti ń fẹ́ yiri wò ní ọ̀sán yìí ẹ rí àwọn ẹ̀mí àìmọ́ ṣùgbọ́n àwọn alálùpàídà ara náà ń béèrè láti jẹ́ pé wọ́n fẹ́ fi orúkọ jésù gba àdúrà mò ń béèrè lọ́wọ́ èmi àti ẹ̀yin àwa tá a jẹ́ ìránṣẹ́ ọlọ́run ṣé n tá a gbé lọ́wọ́ ṣó dá wa lójú ṣé n tá à ń ké pè yẹn ṣó ó dá wa lójú pé ọlọ́run tá à ń ké pè gan dá wa mọ̀ tó bá ti dá wa mọ̀ màmá mi bàbá mi lótìtọ́ àti òdodo tí ọlọ́run bá ti dá ọmọ ìránṣẹ́ ọlọ́run kì í ráre yàtọ̀ fún ìránṣẹ́ ọlọ́run mọ́mì dádì gbogbo ẹni tó bá ti gbẹ́kẹ̀lé ọlọ́run kì í jìyà kì í ráre fún ohunkóhun rárá
ebi kì í dẹ̀ pa wọ́n nítorí pé kí ni wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run. ẹ rí àwọn ẹ̀mí òkùnkùn yìí nígbà tí àwọn alálùpàídà àwọn tó yẹ pé Ọlọ́run kò gbé inú wọn, wọ́n fẹ́ lọ fi Jésù, wọ́n fẹ́ lọ fi ṣe kí wọ́n fẹ́ lọ fi gba àdúrà ní ibẹ̀, wọ́n fẹ́ lọ fi gba àdúrà fún ẹ̀mí àìmọ́ yìí, ẹ̀mí àìmọ́ tó ti dàgbà tó ti gbó nínú ẹ̀mí àìmọ́, nínú ẹ̀mí òkùnkùn. ẹ̀mí àìmọ́ yẹn wá ń bi wọ́n léèrè wípé Pọ́ọ̀lù àwa mọ̀ ọ́, Jésù Kristi àwa mọ̀ ọ́, ó wá tó ń béèrè lọ́wọ́ wọn pé ta ni ìwọ? ṣé Ọlọ́run lè béèrè lọ́wọ́ ẹ̀yin pé òun mọ̀ yín bí? ṣé kìí ṣe ẹ̀mí òkùnkùn la gbé ẹ̀mí wa sí ọkàn sí? ṣé kìí ṣe ẹ̀mí òkùnkùn la ní ìgbàgbọ́ nínú rẹ̀? ṣé kìí ṣe ẹ̀mí òkùnkùn la gbàgbọ́? ṣé Ọlọ́run dá wa mọ̀? kìí ṣe ìránṣẹ́ Ọlọ́run nìkan mọ́mì dáàdì, mo ní kìí ṣe ìránṣẹ́ Ọlọ́run nìkan. ohun tí a gbé lọ́wọ́ rẹ̀ tá à ń kà yẹn, ṣé a ní ìgbàgbọ́ nínú rẹ̀? ṣé a ní ìgbàgbọ́ pé Ọlọ́run ló lè ṣe é? ṣé èmi àti ní ìgbàgbọ́ pé gbogbo ohun tó dára ìkáwọ́ Ọlọ́run Elédùmarè ló wà, Ọlọ́run dẹ̀ máa ṣe fún àwọn tiẹ̀? ṣé a ní ìgbàgbọ́? ṣé kìí ṣe ẹ̀mí òkùnkùn? ṣé kìí ṣe pé ohun àìmọ́ ni ẹ̀yin gbé ẹ̀mí yín lé? ó ní a ò lè sin Ọlọ́run méjì. Ọlọ́run jẹ́ Ọlọ́run owú, ó lóun ò lè gbà kí èèyàn sin mámọ́nì pẹ̀lú òun. tí a bá ti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run tí à ń sìn, tí à ń ké pè ní òtítọ́ àti òdodo, dádì mọ́mì, gbogbo ohun tá a bá ń ṣe yẹn ni ó ṣe déédéé. ẹ rí àwọn ẹ̀mí àìmọ́ yìí ó pọ̀ nínú ayé nísinsìnyí, èyí tó jẹ́ pé tí wòlíì ò bá tó wòlíì kò lè kọjú sí. bẹ́ẹ̀ ni dádì, tí ẹnikẹ́ni ò bá sí nínú Kristi kò lè kọjú sí, kò lè pàṣẹ fún kó jáde. àbájọ tí ẹ̀mí òkùnkùn yẹn gá tún béèrè lọ́wọ́ wọn pé Pọ́ọ̀lù àwa mọ̀ ọ́, Jésù Kristi àwa mọ̀ ọ́, ó ní ta ni ìwọ? àwọn fẹ́ gbàdúrà ní orúkọ Ọlọ́run, ṣùgbọ́n wọ́n mọ̀ wípé ohun tí àwọn gbé lọ́wọ́ kì í ṣe ohun tó pé. àbájọ nígbà tí àwọn ẹlẹ́mìí òkùnkùn yìí, àwọn tó yẹ jẹ́ pàlúpàídà ní ìlànà tiwọn láti fi gbàdúrà, wọ́n wọlé tó ẹlẹ́mìí òkùnkùn yìí, ó mọ̀nà wọ́n bolẹ̀ ní, kódà já wọn sí ìhòòhò, nítorí pé kí ni ohun tí wọ́n gbé lọ́wọ́ kò pé. ohun tí wọ́n gbé lọ́wọ́ kò pé rárá. lórúkọ Jésù mọ̀mọ́ bàbá, a ò ní dẹni ìtanù. ẹ jẹ́ lọ wò ṣe àwọn apostolic yìí, apostolic 19 ni mò ń sọ nípa rẹ̀. ọ̀rọ̀ yìí kéde ní tòótọ́, ṣùgbọ́n ó ṣe iyebíye nínú ayé lọ́wọ́lọ́wọ́ sìn. ó ṣe iyebíye débi pé a gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run, a gbọ́dọ̀ jẹ́ kí Ọlọ́run kó mọ̀ wá pẹ̀lú rẹ̀. ìgbà yìí ni ohun tí a bá ń ṣe lè ṣe déédéé. àwọn ènìyàn lè máa wò pé ní àkókò yìí, màmá bàbá brother sister lè máa wò pé ní àkókò yìí ó yẹ ká ti lówó, ó yẹ ká ti ṣe kíni, ó yẹ ká ti kọ́lé, ṣùgbọ́n tí ètí ṣe é ṣe. ẹ jẹ́ ká nígbàgbọ́ nínú Ọlọ́run tí à ń sìn. a jẹ́ ká jẹ́ kí Ọlọ́run kó ṣe kíni, kó dá wa mọ̀, kó péye. kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run nìkan ló wà fún. nítorí èèyàn ò lè gbé ẹ̀mí lé ẹ̀mí òkùnkùn, ẹ̀mí àìmọ́, kó tún máa pe Ọlọ́run, kó máa wò pé Ọlọ́run kò dáhùn lóhùn. kì í dúró níbẹ̀, Ọlọ́run kì í gbé ibi rúdurùdu rárá. kìkìdá kí a mọ Ọlọ́run, kọ́lọ́run jókòó sínú ọkàn àyà wa. ìgbà yìí ni ohun tí a bá ṣe yóò máa ṣe déédéé. kódà ìrìn àjò wa, ọ̀rọ̀ wa, ìṣesí wa yóò máa yà àwọn ènìyàn lẹ́nu, nítorí pé kí wọn ò ní mọ̀ wípé Ọlọ́run ló ń dún nínú ayé wa. màmá mi, bàbá mi, á bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. ẹ jẹ́ ká bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. àbájọ tí ìwé John náà fi sọ nípa rẹ̀, John 4:1-6. ẹ jẹ́ ká gbẹ́kẹ̀ wa lé Ọlọ́run, ẹ jẹ́ ká mọ Ọlọ́run tí à ń sìn. àkókò yìí ewu kẹyìn ọjọ́, ewu kẹyìn ayé ńlá wàyé. tí Ọlọ́run ò bá dẹ̀nìyàn mọ̀ kí ó mọ̀yàn ní ọmọ tiẹ̀, kò lè pàṣẹ fún òkè pé kó ṣìdí, kódà kò
lè sọ àsọtẹ́lẹ̀, kò lè rí ìran kó sì rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí Ọlọ́run bá ti dá wa mọ̀ tí a sì pé tí a mú àdàmọ̀dì mọ́ ìpè àti iṣẹ́ ọwọ́ wa, màmá mi bàbá mi, ẹ jẹ́ mọ̀ pé ìyanu ni ọ̀rọ̀ wa yóò jẹ́. Torí àwọn tí wọ́n lérò pé kò sí Ọlọ́run nínú ayé yín yẹn, mọ́mì dádì, wọn yóò rí pé agbára Ọlọ́run ṣe kí ni, ó wà síbẹ̀. Ẹni tí ò bá tó bẹ́ẹ̀, ẹni tí ò bá sí nínú Ọlọ́run, tó bá wọlé ti ẹ̀mí abara méjì tí í ṣe wèrè lásán, yóò gba ìjà jẹ̀bi ni, yóò jìyà ni. Nítorí pé ni a kò fi rán, kò sí agbára fún un láti lè pàṣẹ wípé kí ẹ̀mí àìmọ́ tàbí ẹ̀mí wèrè tó wà nínú ayé yẹn kó kúrò. Kò ní lè kúrò torí pé ni kò sí agbára ìwí bẹ́ẹ̀ lẹ́nu tiẹ̀ náà. Màmá mi bàbá mi, Ọlọ́run wà bíi ti àtijọ́ nísinsìnyí. Ọlọ́run wà bíi tàtijọ́. Kì í wá ṣe ìránṣẹ́ Ọlọ́run nìkan, mọ́mì dádì, kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run nìkan. Ẹ rí, ẹni tí ò gbé iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ tí wọn ò ní wòólì, tí wọn ò mọ̀ ní referent, tí wọn ò mọ̀ ní apostolic father, tí wọn ò mọ̀ ní apostolic mother rárá, òun náà lè pàṣẹ, ó lè rí ìran tí ó sì rí bẹ́ẹ̀, tí ó sì sọ pé kí ogun yẹn kó kúrò, tí ó sì kúrò. Ní ẹni tó bá súnmọ́ Ọlọ́run ni o, ní ẹni tí ò bá mú ohun mìíràn mọ́ Ọlọ́run, ní ẹni tí Ọlọ́run bá dámọ̀ gangan gẹ́gẹ́ bí ọmọ tiẹ̀, ọ̀rọ̀ rẹ̀ yóò dàbí àlá lójú àwọn ènìyàn. Ọ̀rọ̀ rẹ̀ yóò dàbí pé báwo ló ṣe ń ṣe tó fi náà. Nítorí pé kí ni, dádì, Ọlọ́run ti kún inú ayé rẹ̀, Ọlọ́run ti jókòó sí inú ayé rẹ̀, Ọlọ́run ti fi ìṣẹ́gun fún ìrìn àjò ayé rẹ̀. Èyí wá fún wa ní ìtumọ̀ tó bá kù díẹ̀ káàtó àwa ìránṣẹ́ Ọlọ́run ní àkókò yìí. Dádì, mọ́mì, tó bá kù fún àwa náà ní àkókò yìí, irú Paul bó ṣe lè gbàdúrà fún ẹ̀mí yìí ní tòótọ́ tí ẹ̀mí òkùnkùn rẹ̀ sì jáde, ṣé àwa náà lè lọ sọ bẹ́ẹ̀ rí? Ìyẹn ńgbà tí a bá pé tí a bá mú òmíràn mọ́ Ọlọ́run, òun tó ní má ṣe sìn òun pẹ̀lú mámọ́nì, ó ní ìdí. Ọlọ́run kì í gbébi rúdurùdu rárá, mọ́mì dádì, bẹ́ẹ̀ ni mo sọ. Ọlọ́run kì í gbébi rúdurùdu, ibi tí ó bá sì dára ni Ọlọ́run ń gbé. Dádì, mọ́mì, àfi ká pé níwájú Ọlọ́run ká má mú òmíràn mọ́ Ọlọ́run. Àwọn mìíràn ní ìgbà tí wọ́n bá dé inú ìjọ, àwọn apostolic bàbá tí a bá rí àwọn mìíràn, ohun tí wọn yóò gbé sí abáṣọ ilé gbogbo tí wọ́n kó léra, ẹ̀rù sì máa bàyàn pé sí òun jì mí lẹ́yìn ni. Ìpìlẹ̀ ibi tí wọ́n ti ń bọ̀ wọ́n ti gbàgbé, ìpìlẹ̀ ibi tí wọ́n ti ń bọ̀ wọ́n ti sọnù. Nípasẹ̀ èyí wọn ò lè pàṣẹ pé kó ṣẹlẹ̀ kó sì ṣẹlẹ̀ mọ́, wọn ò lè pàṣẹ fún ogun kógun lọ mọ́, yàtọ̀ fún kí wọ́n tẹ̀tẹ̀ máa mú òmíràn mọ́. Ó ti ní ìkẹyìn ọjọ́, ó ní àwọn tí òun sọ pé òun ò mọ̀ rí ló pọ̀ jù. Ẹ jẹ́ ká sinmi lé Ọlọ́run. Bàbá mi, ẹ jẹ́ ká sinmi lé Ọlọ́run. Òun lọ́ba tó lè róni ní agbára, dádì. Ọmọlọ́lá, òun lọ́ba tó lè fi fúnni, ọba tí sì fi fúnni tí kì í ṣèrègùn ni. Nítorí pé kí ni, àwọn mìíràn ò máa tẹ̀sẹ̀ sátọ ẹlòmíràn lọ nítorí agbára. Agbára ayé tí yóò tán. Agbára ayé ó máa tán. Ṣùgbọ́n agbára ọ̀run èyí tá a fi lọ jíyìn pé yes, tóun kò fi sọ pé káàbọ̀ ọmọ rere, káàbọ̀ ọmọ mi. Òun nìkan ló lè jẹ́ ìyè fún ìrìn àjò wa. Ẹ̀mí òkùnkùn tó fi tún béèrè lọ́wọ́ àwọn alálùpàídà wípé Pọ́ọ̀lù èmi mọ̀, Jésù Kristi èmi mọ̀. Ẹ̀mí òkùnkùn wá ṣe ń bi àwọn alálùpàídà pé ta ni ìwọ? Ẹ̀rí kan ti tẹ́. Àwọn tí àwọn fi àlùpàídà àwọn ṣe kíni tí wọ́n fi ń ṣiṣẹ́ táwọn èèyàn ń sátọ̀lé wọn, láwọn tó jẹ́ pé wọ́n ní ìgbàgbọ́ nínú wọn. Ẹ̀mí òkùnkùn ẹ̀ṣẹ̀ wá ń bi wọ́n léèrè. Iṣẹ́ àwọn apostolic ni ẹ jẹ́ ká lọ. Iṣẹ́ àwọn apostolic 19 verses 11 to 16 péré ni ọ̀rọ̀ yìí wà. Ó ní Pọ́ọ̀lù èmi mọ̀, Jésù Kristi èmi mọ̀, ó ní ta ni ẹ̀yin ṣe? Ẹ̀rí pé ẹ̀sìn ti dé.
ẹ̀mí àìmọ́ gan tún mọ Ọlọ́run ó dẹ̀ mọ Pọ́ọ̀lù ó mọ̀ wípé ọmọ ẹ̀yìn Jésù ni ó wá bí àwọn alálùpàá ìdá pé ta ni ẹ̀yin ṣe ẹni kí wọ́n ti ṣẹ̀sín bí ẹni tí ó ní ẹ̀mí mìíràn tí ó gbẹ́kẹ̀lé ẹ̀mí mìíràn bí ṣe gbèrè tìjú nìyẹn mọ́mì dáàdì kìkìdá ẹni tó bá gbẹ́kẹ̀lé Ọlọ́run nìkan ó ní kì í gbèrè tìjú ó ní wọn ò ní sọ wípé kúrò lẹ́yìn mi ẹ wo àsìkò tá a wà yìí a rí i pé àsìkò ẹ̀tì ni èyí àwọn mìíràn kò ní ìgbàgbọ́ nínú ohun tí wọ́n gbé lọ́wọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọ ọ̀nà àrékèrèké láti ṣe kíni láti fi ṣẹ̀ṣẹ̀ máa sin Ọlọ́run tó jẹ́ pé ọba tí kì í gbébi rúdurùdu rárá òun tó ní èmi bọ̀ kánkán èrè mi bẹ pẹ̀lú mi láti san fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ ti rí ṣé ẹ̀rọ gbàgbọ́ ọmọ tó ń ṣe ní dáàdì mọ́mì Ọlọ́run tó ń ṣe torí ibẹ̀ ni ó ti sílẹ̀tì gbogbo ẹ̀ tọ́tọ̀tọ̀ á fi èpò sí ọ̀tọ̀ á sì kó àwọn àlìkámà jọ mọ́mì dáàdì mò ń bí wá ní ọ̀sẹ̀ yìí ṣé ipò àlìkámà ni èmi àti yín fẹ́ wà ní àbí nípa àwọn èpò tí Ọlọ́run yọ sọnù lórúkọ Jésù a ò ní yọ sọnù mọ́ Ọlọ́run lọ́wọ́ nígbà tí ẹ̀mí àìmọ́ tó sọ àwọn alálùpàá ìdá tó sọ wọ́n di ẹni yẹpẹrẹ ó ní Jésù Kristi èmi mọ́ so kì í ṣe pé ẹ̀mí àìmọ́ tí tó bẹ nínú ayé rẹ kò ní kó mọ̀ mọ́ Ọlọ́run ó ní Pọ́ọ̀lù èmi mọ́ ṣùgbọ́n ta ni ẹ̀yin àwọn wọlé tọ́ wọ́n rò bóyá kò ní mọ̀ àwọn wọ́n wọlé tọ́ ẹ̀mí àìmọ́ wọ́n fẹ́ gbàdúrà ìyẹn wá ń wò wọ́n pé Pọ́ọ̀lù èmi mọ̀ Jésù Kristi gan mo mọ̀ ta ni ẹ̀yin wọn ò lè sọ̀rọ̀ ó kọjú sí wọn ó fà wọ́n ya ó bá wọn sí òò lórúkọ Jésù mọ́lẹ́mi àti àní ṣẹ̀sín ìtìjú bá wọ́n gbé èrè ìtìjú bí àwọn ọ̀tá ìrere ògo yín yẹn bí wọ́n á ṣe gbèrè ìtìjú nìyẹn mọ́mì dáàdì mi brother sister àwọn ẹ̀mí àìmọ́ tí wọ́n láwọn ó jọba lórí ìrìn àjò ayé yín lórúkọ Jésù wọ́n á ṣe dẹni ẹ̀sín nìyẹn ẹ ò lè ṣe àmì mi ò rí ọwọ́ àmì yín lórúkọ Jésù wọ́n á dẹni yẹ̀yẹ́ wọ́n dẹni yẹ̀yẹ́ nítorí pé kíni ó lù wọ́n lálùbọ́ ló sì ṣà wọ́n sí ó wá tì wọ́n síta ẹgbẹ́ ta ló ṣẹ̀sín jù ṣẹ́rí pàwọn eléyìí ni wọ́n sì ẹ̀sìn lórúkọ Jésù àti èmi àti ẹ̀yin àti iṣẹ́ ọwọ́ yín èyí tẹ́ ẹ mọ̀ pọ́pẹ́ yẹn kò ní di ẹni ẹ̀sìn níwájú Ọlọ́run mọ́mí ẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run gbogbo agbára kágbára tó lòun ó fi èmi náà ṣe ẹ̀sìn gbogbo agbára kágbára tó lòun ó fi ìrìn àjò ayé mi ṣẹ̀sìn níwájú Ọlọ́run lórúkọ Jésù ó yájú gbèrè sísú ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ́ gbogbo agbára tó lòun ó fi yín ṣẹ̀sìn láti wà láyé àti wà láyé yín lọ́wọ́lọ́wọ́ iṣẹ́ yín ní wákàtí ọ̀wọ̀ yìí tó lòun ó fi ìrìn àjò ayé yín ṣẹ̀sìn yẹn mọ́mì bẹ́ẹ̀ ṣe ń ṣàmìyàn ní orúkọ Jésù Olúwa yóò sọ ayé rẹ̀ di ẹ̀sìn màmá mi bàbá mi mo ní bí ẹ ṣe ń ṣe àmì yẹn lórúkọ Jésù mo ní yóò gbèrè tìjú gbogbo agbára kágbára tá a rí àbẹ́ tá a rí tó ń bá wa fẹ́ra nínú ìrìn àjò ayé wa lọ́wọ́lọ́wọ́ tó lòun ó fi wá ṣẹ̀sìn lórí tá a mọ̀ yìí lórí ọ̀nà tí a mọ̀ tá a gbé lọ́wọ́ tá à ń ké pe Ọlọ́run yìí lórúkọ Jésù agbára náà yóò pasán ni gbogbo agbára kágbára ètò ìrìnà àlàyé sọ nípa rẹ̀ sẹ́ ètò lòun yóò fi wá ṣẹ̀sìn nínú ayé yìí tàbí òun ó jẹ́ àgbèrè jù lẹ́ẹ̀kan tá a wà àtàkàn bára wa nínú ayé yìí gbogbo aláwọ̀ ọkọ̀ mọ́mì dáàdì àmọ́ bí ọkọ̀ ọjà wa síbi ojú náà la wà yìí ọba tó pọ̀ ní ipá àti agbára gbogbo agbára kágbára tí òyìnbó Ọlọ́run àlàyé sọ̀rọ̀ báyìí màmá mi bàbá mi bá ṣe ṣàmìyàn ní orúkọ Jésù gbogbo àánú Olúwa yóò fi ṣẹ̀sìn ni gbogbo agbára tí òyìnbó Ọlọ́run àlàyé sọ nípa rẹ̀ mò ń sọ dáàdì mọ́mì tó lóun ìrìn àjò yéyé ṣẹ̀sìn nínú ayé tí ẹ wà yìí a ò kú mọ̀ ń gbàtà dé nínú ayé náà la mọ̀ pé wọ́n pè nínú ayé àtiwá náà sì wọra wa pé ènìyàn ni wá kódà là ń wò pé a gbọ́dọ̀ wọ ìhòòhò a gbọ́dọ̀ wọ aṣọ báyìí là ń wò pé aṣọ báyìí ló wù wá ní ọ̀sẹ̀ yà fẹ́ wọ̀ là ń wò pé aṣọ báyìí ló wà ní òní ni a fẹ́ wọ̀ oúnjẹ tó wù á jẹ lónìí la fẹ́ jẹ
nígbà tá a bára wa nínú ayé ni. Màmá mi bàbá mi ní ìkóríta tí ẹ wà yẹn, ní ìlú tí ẹ wà yẹn, màmá mi bàbá mi ní orílẹ̀-èdè tí ẹ wà yẹn, tí ẹ ti ń ṣe àmì, gbogbo agbára kágbára tó lóun yóò fi ṣe ẹ̀sín, gbogbo agbára kágbára tó lóun ó sọ ìrìn àjò yín di ìdààmú fún yín lónìí ní orúkọ Jésù, mo wá agbára náà tì ní orúkọ Jésù, ẹ ò ní gbúrò rẹ̀ mọ́. Bàbá mi màmá mi bí ẹ ṣe ń ṣàmì lórúkọ Jésù yẹn, gbogbo agbára kágbára sẹ́ èyí tó ti bi tá a ti bí yín wá tó ń bá yín rin ìrìn àjò, èyí tó ti bi iṣẹ́ wá tó ń bá yín fẹ́ra níbi iṣẹ́ yín yẹn, tó lóun ò ní gbóhùn ó fi yín ṣẹ̀ṣẹ̀ ni lórúkọ Jésù. Olúwa kó jó gbèrè tìjú. Màmá mi bí ẹ ṣe ń ṣàmì yẹn, dáàdì bí ẹ ṣe ń ṣe àmì, gbogbo agbára kágbára tó lóun ò ní jẹ́ kẹ́ ẹ ní ìfọ̀kànbalẹ̀ lórí iṣẹ́ yín yẹn, gbogbo agbára kágbára, bóyá ìgbìmọ̀ ni pẹ̀lú àwọn òṣìṣẹ́ ni, bóyá ìgbìmọ̀ ni pẹ̀lú àwọn ọ̀rẹ́ ni, bóyá ìgbìmọ̀ ni pẹ̀lú ibi tá a ti bí ni, tó lóun ò ní jẹ́ ẹ ní ìfọ̀kànbalẹ̀ lórí ìrìn àjò ayé yín. Màmá mi bàbá mi lónìí ní orúkọ Jésù, ẹ wo agbára náà, ò ní rí agbára náà mọ́. Mo ní bí ẹ ṣe ń ṣàmì yẹn lórúkọ Jésù Kristi, agbára náà ní orúkọ Jésù yóò gbèrè tìjú ni. Mọ́mì dáàdì, ẹ ó rí ọ̀nà lọ. Ògo tí ẹnikẹ́ni èlò rí ń bẹ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè. Mò ń pè sọ̀rọ̀ sínú ayé yín ní wákàtí ọ̀wọ̀ yìí. Màmá mi bàbá mi ní orúkọ Jésù, ògo tí ẹnikẹ́ni èlò rí yẹn ní orúkọ Jésù, Ọlọ́run má jẹ̀mú kó bá mi jogún ẹ̀ fún yín. Ọba àwọn ọba mo ní kó fi lé yín lọ́wọ́, nítorí ayé yín yẹ fún ògo. Mọ́mì dáàdì, ayé yín yẹ fún ògo ńlá. Ògo ńlá ní orúkọ Jésù, ó yá ayé yín rè kó bẹ̀rẹ̀ sí gbà. Mọ́mì dáàdì, ẹ ó ròyìn ògo Ọlọ́run, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. À ń lọ nínú àdúrà kejì ni ẹ, àdúrà kan àbẹ́ẹ̀ nàmbá wà lọ́pọ̀ tó bá yẹn. Àdúrà ni a máa fò ní ìgbà. Àdúrà kìíní ló ṣẹ̀ṣẹ̀ lọ yẹn, à ń wò púpọ̀. Ẹ jẹ́ ká lọ sọ fún Ọlọ́run, Ọlọ́run gbà mí, Olúwa gbà mí lọ́wọ́ ogun atúndá, ogun atún ìṣẹ̀dá ẹni tí ó tutù yàn, tí ó wá di láburú sínú ìrìn àjò ayé ènìyàn. Ó yá gbà mí jẹ́ ayé mi gbà lọ́wọ́ ogun atúndá ní ọ̀sán yẹn. Gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Màmá bàbá, gbogbo ogun atúnidá yẹn lónìí ní orúkọ Jésù, lórúkọ Jésù yá kó gbèrè jù. Mọ́mì dáàdì, gbogbo ogun atúnidá tó ń mú ìṣẹ̀dá ayé yín tó bẹ̀rẹ̀ sí tábí ayò yẹn lónìí ní orúkọ Jésù yóò gbèrè tìjú. Gbogbo ogun atúnidá yẹn lórúkọ Jésù mo ò ní ráyè nú ayé yín mọ́. Ọlọ́run má jẹ̀mú, mo pa aláṣẹ sínú ayé màmá bàbá tó ń wò mí, Ọmọlọ́lá lọ́la àti ìgbìmọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣàmì yẹn lórúkọ Jésù. Gbogbo ogun atúnidá, atún ìṣẹ̀dá ẹni túyàn sí ètí ò tẹ́ni lọ́rùn ní orúkọ Jésù kò ní ráyè nú ayé yín mọ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín lórúkọ Jésù. Gbogbo ẹ̀mí atúnidá, atún ìmọ̀ràn ayé ẹni atúntún mọ́, atún ìṣẹ̀dá ayé ẹni atúntún yí padà. Mọ́mì dáàdì, bí ẹ ṣe ṣàmì ẹ, brother sister, bí ẹ ṣe ṣàmì ẹ ní orúkọ Jésù kò tó rínú ayé yín wọ̀ mọ́. Ayé yín yẹn ní orúkọ Jésù yóò dòdì fún, nítorí pé kò ní rí bẹ̀ wọ̀ mọ́. Gbogbo ẹ̀mí tó yí ìṣẹ̀dá ayé lóṣooṣù lọ́sọ̀ọ̀sẹ̀ tó wá sọ di steering fún ọ bí ìgbà táwọn mọ́tò bá yí sọ́tún tí wọ́n yí láyìí wálẹ̀ tí wọ́n tún yí síbòmíì. Ẹ pé ní ọ̀sẹ̀ kan ẹ ó ní ìsinmi, ní ọ̀sẹ̀ kan ẹ ó máa ronú àti sunkún ni. Mọ́mì, kì í ṣe pé ká ẹ lọ pé kò só lọ́kàn. Dáàdì, ohun tí ẹ gbé lọ́wọ́ yẹn ẹ má fi gbé jẹ rárá, nítorí pé ni ohun yìí tọ̀ yín wá wípé ohun rere sì lè ti Násárẹ́tì yín jáde. Dáàdì, kì í ṣe pé ká ẹ ronú ni mò ń sọ, kì í ṣe pé ká ẹ ronú ká ẹ para yín ní ohun tó kàn. Ọlọ́run má jẹ̀wọ́n bá tó pọ̀ ní ipá àti agbára. Ohun tí ayé yín nílò gangan, dáàdì, ohun tí ayé yín fẹ́ yẹn gangan. Mọ́mì mi, ohun tó wu ayé yín tẹ́ ẹ fẹ́ fún yín yẹn lónìí ní orúkọ Jésù, Ọlọ́run má jẹ̀mú kó fi lé yín lọ́wọ́. Ohun tẹ́ ẹ nílò fún ayé yín kì í ṣe pé o ní pé ká ẹ para yín lọ́kàn, kì í ṣe bẹ́ẹ̀, nítorí a tún padà lọ tún fèsì ìdájọ́ mìíràn ni. Màmá bàbá, gbogbo ohun tí ayé yín yẹ fún, èyí tó wá àwárí láti jẹ́ pé kò tí ì sí nínú ẹ̀, mo wá jáde náà ní orúkọ Jésù, ó yá kó ẹnu ayé yín. Mọ́mì dáàdì, ohun tó yẹ ayé yín èyí tẹ́ rò pé kò ní ṣe é ṣe mọ́, ó ṣe é ṣe. Kì í ṣe pé ká ronú ká para wa lọ́kàn, kì í ṣe ká ronú ká tún kúrò níbi ká máa sírí lọ́kàn. Mọ́mì dáàdì, ẹ má ṣí káàkiri, ẹ lọ sí orí oko yín ni. Ohun tí ayé tún
ìṣẹ̀dá yín ṣe yẹn lé ẹjẹ́ sọ fọlọ́run ní ọ̀sẹ̀ ìṣẹ̀dá yín gbọ́dọ̀ tuntun ṣe ni lónìí ní orúkọ Jésù ìṣẹ̀dá yín kó yá kó gbọ́ ọ̀tun gbogbo tó yẹ ayé yín tó kù fún ayé yín tó yẹ kó wọnú ayé yín dáàdì mọ́mì ṣùgbọ́n tẹ́ ò tí ì rí níbẹ̀ tẹ́ wá rò pé pípokùnso tàbí pípara lọ́kàn no ní orúkọ Jésù ìpín yẹn kò jẹ́ ìpín yín mọ́ mọ́mì kì í ṣe pé kó overdose lọ́wọ́ láti jẹ́ pé ẹ fẹ́ lò láti fi ṣe ra yín léṣe ẹ má ṣe bẹ́ẹ̀ ohun tó yẹ ayé yín yẹn wọ́n ti gbé lọ́jọ́ tó ti pẹ́ lónìí ní orúkọ Jésù yẹ kó wọ inú ayé yín mọ́mì lórúkọ Jésù mo ní yóò wọ inú ayé yín ohun tó sọnù nínú ayé yín tẹ́ ò rí yẹn Ọlọ́run májẹ̀mú yóò dá padà síbẹ̀ bẹ́ẹ̀ ni yóò rèé Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kẹta là ń lọ nínú èyí mọ́mí ẹja sọ fún Ọlọ́run ẹ̀rí ó ní Pọ́ọ̀lù èmi mọ̀ Jésù Kristi èmi mọ̀ ṣùgbọ́n ta ni ẹ̀yin ẹja sọ fún Ọlọ́run má ta mí nù torí agbára ẹ̀ṣẹ̀ tó wà lọ́wọ́ mi Olúwa gbà kúrò ètò òfin ní dá mi mọ̀ Ọlọ́run gba ọwọ́ ẹ̀ṣẹ̀ yẹn kú ònú ayé mi gbogbo agbára ẹ̀ṣẹ̀ ètò òfin ní wọnú ayé mi ó yẹ gbà kúrò lọ́wọ́ mi ní wákàtí wọ́n gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù àgbàràga Jésù gbogbo agbára ẹ̀ṣẹ̀ èyí tí a ti mú ni dá èyí tí a ti jogún látara ibi tá a ti bí ni èyí tá a jogún látara bàbá ni èyí tá a jogún látara àyá ni ṣùgbọ́n wàá mú àdúrà tó mú fà sẹ́yìn èyí tí ò tí ì rí agbára àdúrà nínú ayé yín gbogbo agbára ẹ̀ṣẹ̀ náà ní wákàtí wọn ní orúkọ Jésù Olúwa kó dáríjì yín mọ́mì dáàdì Olúwa yóò dárí ẹ̀jẹ̀ yín nítorí agbára ẹ̀ṣẹ̀ yẹn ò ní gbúrò rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù a lọ sọ fún Ọlọ́run àdúrà kẹrin rèé ẹ jẹ́ sọ fún Ọlọ́run dáàdì àdúrà ìjẹmọ́ yín bẹ́ẹ̀ ni sà ẹ mọ́ tí jáde tàbí kẹ́ fi yẹ́pì sí yín sétí àdúrà yìí ṣe pàtàkì ó ṣe pàtàkì fún yín bẹ́ẹ̀ ni mo wí dáàdì mọ́mì bẹ́ẹ̀ ni ó jẹ mẹ́yìn náà ẹ jẹ́ sọ fún Ọlọ́run má gbà fún èṣù láti yọ mí kúrò ní ẹ̀yìn rẹ ẹ̀rí pé ó ṣe kókó àìmọye àwọn ènìyàn gan lọ́lọ́run ò dá mọ̀mọ́ nígbà kí ni iṣẹ́ búburú ọwọ́ wọn ti pọ̀ jù ṣùgbọ́n a ti bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ rẹ̀ a wà lọ sọ fún Ọlọ́run Olúwa gbà mí sí ọ̀dọ̀ rẹ má jẹ́ kí ìdẹni ìtanù ní ẹ̀yìn rẹ má yọ mí sọnù ní ẹ̀yìn rẹ má gbọ́ ohùn ẹ̀bì àdúrà mi jẹ́ kí etí ẹ̀bì àdúrà mi jẹ́ kó máa wá sí ọ̀dọ̀ rẹ jẹ́ kí n máa rí pàṣẹ àdúrà ní ọ̀dọ̀ rẹ jẹ́ kí n máa rí ọwọ́ àdúrà ní ká máa kí ẹgbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù àgbàràga Jésù Ọlọ́run májẹ̀mú mọ̀mọ́ bàbá ń bẹ̀bẹ̀ Ọlọ́run májẹ̀mú jẹ́ kí etí rẹ kó máa wá sí àdúrà wọn gbogbo ẹ̀mí àìní gbọ́ ẹ̀bì àdúrà wọn mọ́ ní orúkọ Jésù Olúwa dáríjì wọn Ọlọ́run máa gbóhùn ẹ̀bẹ̀ wọn kò sì máa dá wọn lóhùn ní àkókò Ọlọ́run dá wọn lóhùn bàbá dá wọn lóhùn ọmọ dá wọn lóhùn ẹ̀mí mọ́ dá wọn lóhùn etí ìgbóhùn àdúrà wọn sí ọ̀dọ̀ Ọlọ́run lásìlẹ̀ Olúwa máa gbóhùn ẹ̀bẹ̀ àdúrà wọn gbogbo tí wọ́n bá ń bẹ̀bẹ̀ láti pé kó ṣẹlẹ̀ nínú ìrìn àjò ayé wọn Ọlọ́run májẹ̀mú bá mi dá wọn lóhùn Olúwa wà pẹ̀lú wọn jẹ́ wọn lè yìn ọ́ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà karùn-ún ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run mímọ́ tó pọ̀ nípa àti agbára ẹ jẹ́ porúkọ Jésù ní ìgbà mẹ́ta mímọ́ nígbà kan tó Ọlọ́run májẹ̀mú má jẹ́ ayé sọ mí dìdàkudà ẹ rí ó ṣe pàtàkì mọ́mí ẹ̀ ń wò pé ẹ̀yin ti lówó lọ ẹ ti wà ní ipò tó dára kò sí táyé ìfihàn rọ̀ Ọlọ́run gbà mí ẹnìkan ni wọ́n tè mọ́lẹ̀ pẹ̀lú ọwọ́ agbára wọn yìí Ọlọ́run gbà mí má jẹ́ ayé sọ mí dìdàkudà má jẹ́ ayé sọ mí dìdàkudà gbogbo ẹ̀mí atúnidá má jẹ́ wọ́n rẹ tún mi dá gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù àgbàràga Jésù ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára gbogbo ẹ̀mí atúnidá má jọra ẹnu ayé mi má jẹ́ ayé sọ mí dìdàkudà ẹ sọ fún Ọlọ́run màmá bàbá wọn ò ní sọ yín dìdàkudà gbogbo ẹ̀mí atúnidá yẹn lórúkọ Jésù wọn ò ní ráyè nu ayé yín mọ́ gbogbo ẹ̀mí atúnidá ní orúkọ Jésù wọn ò ní ráyè nu ayé yín mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù dádì ó tí mo sọ nípa rẹ̀ bóyá kò yé yín ẹ̀mí atúnidá ni ẹwọ́dún tí ẹ ti wà ní ìlú yẹn kí ló ń pàtó ohun tẹ́ ti ṣe ẹ̀mí atúnidá ni ẹ jẹ́ gbàdúrà ẹ̀ lẹ́ẹ̀kan sí Olúwa jẹ́ ayé mi gbà kúrò lẹ́nu ẹ̀mí atúnidá tó ṣe kíni tó mú ìrìn àjò tó yẹ kẹ́ ẹ tètè rìn kẹ́ ẹ tètè rí ògo yín lò
tó wá sọ di ọjọ́ tó gùn báyìí ọlọ́run já ayé nígbà kó lọ́wọ́ wọn gbàdúrà bẹ́ẹ̀ orúkọ jésù agbára ńlá jésù agbára jésù olúwa kó já ayé nígbà kó lọ́wọ́ ẹ̀mí atúnidá tó mú ìrìn àjò ayé yín tó mú fà síwájú báyìí ohun tó yẹ kẹ́ ẹ̀ tètè ṣe ẹ̀ tí ṣe lórúkọ jésù olúwa kó já ayé nígbà kó lọ́wọ́ ẹ̀ kẹ́ ẹ lè yan ọlọ́run jésù olúwa wa àmín 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 lórúkọ jésù ọlọ́run má jẹ̀mú fi àṣẹ dá wa lóhùn lórí ẹ̀bì àdúrà nọ́mbà 1 ó yá fi àṣẹ dá wa lóhùn ó yá fi àṣẹ dá wa lóhùn bàbá fi àṣẹ dá wa lóhùn ẹ̀ mọ́ fi àṣẹ dá wa lóhùn ṣé kí wọ́n lè yàn títí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù à ń lọ́nà àdúrà kejì nìyẹn ọlọ́run má jẹ̀mú á porúkọ jésù nígbà mẹ́ta ẹ jẹ́ pé mọ́ ní ìgbà kan tó ibi tí ayé ò rò pé tí òun máa rí ògo lò olúwa tanná ògo mi débẹ̀ ó ṣe pàtàkì ó ṣe kókó dádì mọ́mì ibi tí àwọn ènìyàn lérò pé máa dé ní inú ayé yìí ó yá tanná ògo mi débẹ̀ ní kọ́mọ́kì ẹ gbàdúrà yìí orúkọ jésù abala jésù àgbàgà jésù gbogbo ibi tí àwọn ènìyàn lérò pé máa dé nínú ayé yìí gbogbo ibi tí wọn lérò pé máa dé yẹn ọlọ́run má jẹ̀mọ́ ó yá kó tanná ògo yìí lọ síbẹ̀ bàbá tanná rẹ̀ lọ ọmọ tanná rẹ̀ lọ ẹ̀mí tanná rẹ̀ lọ ọlọ́run jẹ̀mọ́ ó yá kó tanná ògo yìí débẹ̀ ibi wọn lérò pé máa dé yẹn mọ́mì dáàdì olúwa yóò tanná ògo yìí lọ síbẹ̀ gbogbo ẹni tẹ́ lérò pé yóò ṣe yín lóore níbẹ̀ kódà ẹ̀ débẹ̀ gbòòrè yín oore yín tó ti wà níbẹ̀ tó ti pẹ́ ní orúkọ tí olúwa yóò gbà fún yín bẹ́ẹ̀ ni yóò rèé jésù olúwa wa àmín 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 lórúkọ jésù àdúrà kejì mẹ́ta péré ni àdúrà yẹn ó ṣe kókó ṣe pàtàkì ẹ rí àwọn kan rí ògo lò lọ́wọ́lọ́wọ́ dádì àwọn kan wọ́n ṣẹ̀ṣẹ̀ ń tanná ògo wọn ni mọ́mì àwọn kan wọ́n lo ògo wọn títí dòpin ayé wọn ni ẹjá lọ sọ fún ọlọ́run ẹ̀mí gúngùn ló sàn ya ẹ̀mí tó bá gùn ló sàn ìyà ọlọ́run má jẹ̀mú gbà tó bá tán ògo yìí tán ọlọ́run aláàánú ni ọ́ òtúnúwò ó ṣàánú fáwọn tó ṣàánú fún olúwa kàmí àwọn tí ó ṣàánú fún láti lè fi ẹ̀mí gúngùn àti àlàáfíà lọ ilé ayé mi ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ jésù agbára ńlá jésù àgbà jésù ọlọ́run má jẹ̀mú òtúnúwò yóò ṣàánú fáwọn tó ṣàánú fún ọlọ́run má jẹ̀mú ó yá kó kàyìn yẹ pẹ̀lú àwọn tí ó ṣàánú fún ẹ̀mí gúngùn àti àlàáfíà kò fi tà yín lọ́rẹ mọ́mì dáàdì kẹ́ ẹ lè fi àlàáfíà lọ ilé ayé yín bẹ́ẹ̀ ni yóò rèé jésù olúwa àmín 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 lórúkọ jésù àdúrà kan tó kù rẹ jẹ́ lọ sọ fún ọlọ́run mo sọ fún agbẹ́ ta péré ni ẹ jẹ́ sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ta ni igi ìdábù kò sí ìdílé tí ò sí mọ́mì kò sí ìdílé tí ò sí igi ìdábù gbogbo igi ìdábù ilé wa gbogbo igi ìdábù ilé wa níbi tá a ti bí mi igi ìdábù ìjẹyàn rọ́nà lọ kódà bí ń bẹ lórí omi gan kì í jómi ọ̀sán rẹ̀ gbogbo igi ìdábù lórí ìrìn àjò ayé mi níbi tá a ti bí mi gbogbo igi ìdábù nílé ọkọ nílé ìyá nílé bàbá ọlọ́run má jẹ̀mú yá bá mi kúrò lójú ọ̀nà jẹ́ igi ìdábù ayé mi ó yá jẹ́ kó kù lójú ọ̀nà gbogbo ẹni tó gbéra ní igi ìdábù ní ìdílé ibi tá a ti bí mi ó yá kó kù lójú ọ̀nà tèmi ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ jésù agbára ńlá jésù agbára jésù gbogbo ẹni tó pẹ̀rẹ̀ ní igi ìdábù tó ní igi ìdábù lòun ní ìdílé mi mọ́mí dáàdì ní ìdílé yín yẹn gangan gbogbo ẹni tó pẹ̀rẹ̀ ní igi ìdábù tó ní igi ìdábù lòun òun ìdẹ́ kí omi tí ó jẹ omi rẹ kó sàn rẹ ní orúkọ jésù yá kó kù lójú ọ̀nà tiyín ọlọ́run má jẹ̀mú ní kó kù lójú ọ̀nà tiyín gbogbo ẹni tó pẹ̀rẹ̀ ní igi ìdábù tí wọ́n bẹ lórí omi gan kì í jó sàn rẹ lórúkọ jésù gbogbo tó pẹ̀rẹ̀ ní igi ìdábù yẹn ní ilé ìyá nílé bàbá tiẹ̀ yín ní orúkọ jésù yá kó kù lójú ọ̀nà yín mọ́mì dáàdì ẹ ó sàn lọ síbi ayọ̀ yín ohun rere yóò sàn wá sínú ayé yín ohun rere yóò sàn sórí iṣẹ́ yín gbogbo ọkàn tó pẹ̀rẹ̀ ní igi ìdábù yẹn ní orúkọ jésù lójú ọ̀nà ìṣerere yín yẹn ọlọ́run má jẹ̀mú yóò ká kúrò ohun rere tí yín yóò sàn wá bá yín ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára yóò jẹ́ kó ohun rere yín kó sàn wá bá yín bẹ́ẹ̀ ni yóò rèé jésù olúwa wa àmín 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 lórúkọ jésù ẹ jọ̀ọ́ má bínú ẹ̀mí ọlọ́run ní ká fàdúrà kan ṣe ẹ jẹ́ sọ fún ọlọ́run ẹ rí àwọn nǹkan wà tó yẹ pé yèrèpè ìdílé ni wọ́n gbogbo tó bá ti fẹ́ dá ni wọ́n bùlù sẹ́yìn pé ńgbà tí yèrèpè bá dẹ̀ já yẹn lára èyí ó sàmọ́ já kiri ni téyẹ kọjá téyẹ fò kọjá bí ògo rẹ̀ gbogbo ẹni tó pèrè yèrèpè ìdílé
ọlọ́run má jẹ̀mú má jò ráyè nú ayé mi ẹ jẹ́ sọ bẹ́ẹ̀ pé kó má ráyè nú ayé wa tọmọtọmọ ẹ jẹ́ sọ bẹ́ẹ̀ pé kó má ráyè nú ayé wa tọkọ ọmọ tọyẹ ọmọ wa ẹ jẹ́ sọ fún ọlọ́run nínú ọmọ wa kó má ṣe ráyè ń bẹ̀ gbogbo ẹ̀mí tó pẹ̀lẹ́ ní èrèpè ìdílé lónìí ní orúkọ jésù má jò ráyè nú ayé mi gbàdúrà bẹ́ẹ̀ orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù gbogbo ẹni tó pẹ̀lẹ́ ní èrèpè ìdílé màmá bàbá ní orúkọ jésù kò ní ráyè nú ayé yìí mọ́mí dáàdì mo ní òní ráyè nú ayé mi táyé ọmọ tọmọ ọmọ tọkọ ọmọ ní orúkọ jésù kò ní ráyè níbẹ̀ ọlọ́run má jẹ́ gbogbo ẹni tó pẹ̀lẹ́ ní èrèpè ìdílé tó yẹ pé èrèpè ìdílé lòun gbogbo ọmọ ológo ní mọ́ bù ìwà láti lè ṣe kíni láti lè má jò ó tètè rí ògo rẹ̀ lò lónìí ní orúkọ jésù olúwa yóò gbàgbára lọ́wọ́ rẹ̀ ìwọ èrèpè ìdílé gbọ́rọ̀ olúwa sọ fún ọlọ́run èmi lágbájá má ráyè nú ayé mi àti àwọn ọmọ mi ẹ ó sọ fún ọlọ́run bẹ́ẹ̀ ẹ gbàdúrà yìí orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run má jẹ̀mọ́ ẹ dárúkọ yín fún ọlọ́run èmi lágbájá yèrè tó pẹ̀lẹ́ yèrè pèdílé tó yẹ pé gbogbo ológo ọmọ ní mọ́tò ìwà kọ́ wọ́n ṣe ráyè nú ayẹyẹ gbàdúrà bẹ́ẹ̀ ẹgbà jésù olúwa wa àmín lórúkọ jésù gbogbo agbára yèrè pèdílé mọ́mí dáàdì kò ní ráyè nú ayé yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín lórúkọ jésù ẹ jẹ́ lọ sáré gbàdúrà mẹ́ta yìí ẹ má bínú ọ̀fọ̀ ti gbẹ fún àwẹ̀ ni ẹ jẹ́ ká gbàdúrà yìí lẹ́ẹ̀tì ni ẹ jẹ́ lọ sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ohun tó yẹ mí ya yé mi má jẹ́ kí ọ̀tá àti ìdílé ọ̀tá ìdílé bàbá ìdílé ìyá ìdílé ọkọ ìdílé ìyàwó má jẹ́ wọ́n fi pọ́n mi lójúmọ́ mọ́mí dáàdì gbogbo ohun tó yẹ mí ya yé mi ọ̀tá ìdílé ìyá ọ̀tá ìdílé bàbá má jẹ́ wọ́n fi pọ́n mi lójúmọ́ ẹ gbàdúrà yìí orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọ̀tá ìdílé ìyá ọ̀tá ìdílé bàbá mọ́mí dáàdì gbogbo ohun tó yẹ yín ya yín níbi tó yẹ ká ẹ ti gbà wọn ò ní fi pọ́n yín lójúmọ́ ayé yóò yẹ fún ògo ńlá bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín lórúkọ jésù ẹ jẹ́ lọ sọ fún ọlọ́run mẹ́ta péré ni ẹ jẹ́ lọ sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára olúwa ò tún ìpín mi ṣe tó ọlọ́run bá ti tún ìpín yín ṣe yóò lé àwọn ọ̀tá àwọn àtún wá bá yín wọ́n tún wá jẹ lọ́wọ́ yín ọlọ́run ó lé wọn wá bá yín nì ọlọ́run má jẹ̀mú tún ìpín mi ṣe bàbá tún ìpín mi ṣe gbogbo àwọn tó rò pé wọn ò ní dìde gbogbo àwọn tó rò pé wọn ò ní mókè gbogbo àwọn tó rò pé mi ò ní rọ́nà lọ ó yá ọlọ́run lé wọn wá bá mi tún ìpín mi ṣe gbàdúrà bẹ́ẹ̀ orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run má jẹ̀mú ó yá kó tún ìpín yín ṣe gbogbo àwọn tó rò pé ẹ̀ ní rí ṣe ẹ̀ ní rí mu yẹn ní orúkọ jésù ọlọ́run yóò lé wọn wá bá yín màmá bàbá yín lẹ́ẹ̀tù bá wọn bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín lórúkọ jésù àdúrà kan tó kù lọ sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ìgbẹ̀yìn ayé mi má jẹ́ mọ ìkorò ó ṣe pàtàkì ìgbẹ̀yìn ayé mi má jẹ́ mọ ìkorò má jẹ́ korò ọ̀tọ̀ sí mi ọlọ́run gbà mí má jẹ́ mọ korò ní ayé mi ìgbẹ̀yìn ayé mi má jẹ́ mọ korò má jẹ́ korò ọ̀tọ̀ sí mi gbàdúrà bẹ́ẹ̀ orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ìgbẹ̀yìn ayé mi má jẹ́ mọ ìkorò ọlọ́run má jẹ́ kí korò ọ̀tọ̀ sí mi lórí ọmọ lórí ọkọ má jẹ́ kí mọ korò ẹ sọ fọlọ́run bẹ́ẹ̀ wọ́n má jẹ̀mú bàbá gbà mí ọmọ gbà mí ẹ̀mọ́ gbà mí gbogbo ojú tó ń wò mí gbogbo ọkàn tó ń gbà mí yìí gbogbo ojú tó ń wò mí yẹn ní orúkọ jésù ẹ ò ní mọ ìkorò bẹ́ẹ̀ ṣe ń ṣe àmì ẹ lórúkọ jésù ẹ ò ní mọ ìkorò bí tí kò kéré mọ ní orúkọ jésù mo ní kò ní wọ ìṣẹ̀dá ayé màmá bí ẹ ṣe ń ṣàmì yẹn tí àmì yín lọ sókè yẹn ní orúkọ jésù ìkorò ò ní tọ́ sí yín gbogbo tí sọwọ́ ìkorò ojú ìkorò kò ní wọnú ilé yín gbogbo ẹsẹ̀ ìkorò tí ń ṣẹṣẹ̀ ibi ní orúkọ jésù mo ní kò ní ya ilé yín ẹsẹ̀ gìrìgìrì ibi tó jẹ mọ́ ìkorò lórúkọ jésù kò ní ya ilé yín màmá bẹ́ẹ̀ ṣe ń ṣàmì yẹn lórúkọ jésù ẹ ò ní fi ìkorò lu ayé yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa àmín lórúkọ jésù ẹ jẹ́ ká lọ gbé omi wa ẹ jẹ́ ká gbé omi wa ṣé a ti gbé e gbogbo ojú tó ṣàmìyàn ní orúkọ jésù ọlọ́run má jẹ̀mú yóò dé yín ọba àwọn ọba mo ní yóò wà pẹ̀lú yín lórúkọ jésù ẹ ò ní mọ ìkorò
ìkorò bí tí wù kó kéré mọ́, kódà kó kéré bí hóró mustadi, lórúkọ ọlọ́run májẹ̀mú kò ní wọnú ilé yín, kò ní wọ ayé yín. màmá bẹ́ẹ̀ ṣe ń ṣàmì ẹ̀ ní orúkọ Jésù, ẹ ò ní mọ ìkorò láéláé. ọwọ́ ìkorò ojú ìkorò kò ní wọnú ilé yín, kò ní wọnú iṣẹ́ yín. bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. ṣé a ti gbé omi wa? orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù, omi ìrírí Olúwa kó yà sí mímọ́. ojú ọkàn tó ti gbé lọ́wọ́ ẹni orúkọ Jésù yá kó yà wọ́n sí mímọ́. màmá bàbá Olúwa kó yọ omi sí mímọ́. ọ̀yà sí mímọ́ àti ọ̀run á ní orúkọ Jésù yá kó wọnú omi lọ. Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. ní ẹ̀bẹ̀ àdúrà àkọ́kọ́ fún àwa tá à ń wáṣẹ́, ibi tẹ́ ẹ kọ lẹ́tà sí yẹn fẹ́ kí wọ́n gbà yín, àbẹ́ ẹ tún fẹ́ ibi tó dára jù báyẹn, ẹ jẹ́ ká gbàgbà lórí omi náà, lórí ibi tẹ́ ẹ kọ lẹ́tà sí, tàbí ibi tó dára jù bẹ́ẹ̀ lọ. lórúkọ Jésù, orúkọ Jésù, omi tẹ́ ẹ gbé lọ́wọ́ yẹn lẹ́ẹ̀fẹ́ lọ bí iṣẹ́ tí ẹ fẹ́ kí wọ́n gbà yín sí ni, ibi tẹ́ ẹ kọ lẹ́tà sí yẹn, tàbí ibi tó tún bẹ́ẹ̀sì tó tún dáa jùlọ, ní orúkọ Jésù Olúwa kó jẹ́wọ́ agbára rẹ̀. ọba tó wọnú omi mára tó sọ di dídùn, yẹ kó sọ ayé yín di dídùn. lórí ọ̀rọ̀ ọṣẹ́ ní orúkọ Jésù, iṣẹ́ tí ó fi lọ́kàn balẹ̀ tí wọ́n sanwó gidi fún yín, lórúkọ Jésù ó yá kó gbà fún yín. mọ́mì dádì wọn ó pè yín níbi iṣẹ́ yẹn, lórúkọ Jésù ẹ̀yin ni wọ́n ó pè, ẹ̀yin lẹ́ẹ̀ rí iṣẹ́ náà gbà. bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. ó yẹ sáré mu omi yẹn lórúkọ Jésù. àṣẹ ìpéye tí wọ́n fi bẹ̀rẹ̀ síṣẹ́ yẹn, Ọlọ́run yóò fi àwòrán yín lọ hàn wọ́n. nínú gbogbo àwọn tí wọ́n kọ lẹ́tà yín ni wọ́n ó fàyọ, wọ́n ó pè yín. bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. fún àdúrà fún aláìsàn, ẹ já lọ sọ fún Ọlọ́run. dáàdì láwọn ṣẹ̀ṣẹ̀ ń wo ètò yìí ni wọ́n ní wọ́n ṣẹ̀ sọ fáwọn ni lórí ogun àìsàn yẹn, jẹ́ ká bá wí. kìkìdá kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ máa ṣe àmì lórí ogun àìsàn yẹn. màmá mi bàbá mi ẹni wọ́n ṣẹ̀ sọ fún yín ni, ẹ ṣẹ̀ṣẹ̀ ń gbé ètò àdúrà yìí. ìgbàgbọ́ yín lórúkọ Jésù yá kó lọ mú yín lára dá. ìgbàgbọ́ yín lórúkọ Jésù, torí pé ẹ gbàgbọ́, ẹ̀yin náà fi etí bá ètò náà, ẹ dẹ̀ ń wò ó ní orúkọ Jésù. màmá bàbá, ìgbàgbọ́ yín ó yá kó mú yín lára dá. ẹ nígbàgbọ́ nínú ètò yìí wípé náà bá pàdé lónìí ní orúkọ Jésù. ìgbàgbọ́ yín kó lọ mú yín lára dá. Ọlọ́run májẹ̀mú ó yá kó wọnú omi yìí. ìwọ àìsàn gbọ́ ọ̀rọ̀ Olúwa, àìsàn tó láfẹ̀ẹ́ nínú ayé wọn mọ́ yẹn, ó yá kó gbọ́ ọ̀rọ̀ Olúwa. bí omi ara ló bá wà ní, ó yá kó gbọ́ ọ̀rọ̀ Olúwa. bóyá nínú ẹ̀jẹ̀ wọn ló bá wà ní, ìwọ àìsàn gbọ́ ọ̀rọ̀ Olúwa. ṣé inú iṣan wọn ló wà ní, ìwọ àìsàn gbọ́ ọ̀rọ̀ Olúwa. ṣé inú ẹran ara ló wà ní, ìwọ àìsàn gbọ́ ọ̀rọ̀ Olúwa. bóyá inú egungun ló wà ní, ìwọ àìsàn gbọ́ ọ̀rọ̀ Olúwa lónìí. ní orúkọ Jésù tó bá ti mu omi yìí, gbogbo ogun ẹ̀sán náà ó yẹ omi lọ sí orísun ogun ẹ̀sán yẹn. ogun ẹ̀sán ní orúkọ Jésù, màmá bàbá, láti wákàtí ọ̀wẹ̀ lọ kó di ìfibú. mo fi bú lórúkọ Ọlọ́run bàbá, mo fi bú lórúkọ Ọlọ́run ọmọ, mo fi ẹ̀sán náà bú lórúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́. gbogbo ogun ẹ̀sán ní orúkọ Jésù ó yá kó di àwátì nínú àgọ́ ara yín, torí ẹ ní ìgbàgbọ́, ẹ tẹ̀lé ìgbàgbọ́, ẹ sì gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ sì gbọ́, ẹ gbàgbọ́ ní orúkọ Jésù. màmá bàbá, gbogbo ẹ̀sìn yẹn ò tún gbúrò rẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni ó rè Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. ẹ mu nínú omi yìí, ẹ fi omi yìí ẹ fi kún àǹkáṣífù funfun, ẹ fi nu gbogbo ogun ẹ̀sán yẹn, ibi tó ń dùn yín yẹn gangan, ẹ bu omi sínú àǹkáṣífù funfun, ẹ fi nu ọ̀gangan ibi tó ń dùn yín. lórúkọ Jésù ẹ ò tún gbúrò ẹ̀sán náà mọ́. ẹ mu nínú ẹ mu dáadáa, ẹ mu ní ìgbà méje tó bá jẹ́ obìnrin kí ilẹ̀ kó tó ṣú, ẹ mú ní ìgbà 9 tó bá jẹ́ ọkùnrin kí ilẹ̀ kó tó ṣú. lórúkọ Jésù màmá bàbá, ẹ ò tún gbúrò ẹ̀sán yẹn mọ́. bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. fún àwa tí à ń tàtàrà, àwọn oníṣọ́ọ̀bù, àwọn oníṣẹ́ ọwọ́, ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run lórí omi yẹn. ẹ jẹ́ sọ fún Ọlọ́run gbogbo ogun tó ń tà tó ń rà tó wá ń gbọ́n owó dànù níbi iṣẹ́ mi, tó yẹ pé àìmọye owó ni mo fi bẹ̀rẹ̀ òkòwò yìí, ṣùgbọ́n ó ti ṣe kí ni ó ti túká báyìí. Ọlọ́run májẹ̀mú
ìwọ ẹ̀mí tó ń tà tó rà ní ṣọ́ọ̀bù yìí tó fẹ́ bọ ọjà yìí jẹ́, ẹ sọ fún Ọlọ́run ẹ̀mí tó ń tà tó rà tó fẹ́ bọ ọjà yìí jẹ́ mọ́ yín lọ́wọ́ yẹn lórúkọ Jésù yá kó di ìfibú. màmá bàbá ṣọ́ọ̀bù yẹn kò ní di títì pa, mo ní kò ní di títì pa lórúkọ Jésù. ohun ẹ lọ wá mi ṣe, ẹ jẹ́ lọ tún ṣiṣẹ́ mi eléyìí ò pé yín kò ní fọ̀ sí yín ní wákàtí ọ̀wọ̀ yìí. ìwọ ẹ̀mí tó ń tà tó rà níbi iṣẹ́ yìí mo bá wí lónìí ní orúkọ Jésù. bí ẹ ṣe wà ní ṣọ́ọ̀bù yẹn ẹ máa kilẹ̀ mọ́, ẹ máa fi ẹsẹ̀ yín jẹlẹ̀, ó yá ẹ máa bá wí. ìwọ ogun tó ń tà tó ń rà ní ṣọ́ọ̀bù yìí tó fẹ́ bọ òkòwò jẹ́ lónìí ní orúkọ Jésù ó yẹ kó jáde lórúkọ Jésù, yóò sì jáde. ó yá jáde, ó yá jáde, ó yá jáde. ogun tó fẹ́ sọ ṣọ́ọ̀bù yẹn di gbèsè fún yín yẹn lórúkọ Jésù ó yẹ kó jáde kúrò báyìí orúkọ Jésù. gbogbo ogun gbèsè yẹn kò ní jẹ́ ìpín yín mọ́, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. tí ẹ bá ti fi lọ sí ilé kẹfẹ́ tilẹ̀kùn ṣọ́ọ̀bù yẹn ní igun mẹ́rin ṣọ́ọ̀bù yẹn ẹ bu omi sí ọ̀gángan bẹ̀. màmá bàbá ẹ bu omi sí ọ̀gángan bẹ̀ ní igun mẹ́rin ẹ tilẹ̀kùn mọ́ lórúkọ Jésù. ẹ ń gbé ẹ bá ṣí ojú àánú Ọlọ́run yóò wá yín wá nítorí pé kí ni ẹ ò ní ti ṣọ́ọ̀bù yẹn pa. ogun gbèsè yẹn Olúwa yóò bá wí, bẹ́ẹ̀ ni yóò rè. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. fún àwa tá a ní ọ́fíìsì ṣùgbọ́n tá à ń retí àwọn ènìyàn gidi níbẹ̀, ẹ já sọ fún Ọlọ́run, ẹ já sọ fún Ọlọ́run. Ọlọ́run ọ́fíìsì mi rèé, ohun tí wọ́n mọ̀mọ́ mi rèé, ohun tí mo jókòó tì rèé, ṣùgbọ́n ẹ̀mí wo ló ní ọ́fíìsì ò ní jẹ́ ohun tí ó fògo wọnú ayé mi? ẹ̀mí wo ló sọ pé ọ́fíìsì ò ní jẹ́ ohun tí yóò pé mi? lórúkọ Jésù gbogbo ojú ọkàn tó ń ro bẹ́ẹ̀ ní orúkọ Jésù màmá bàbá wọn ó gba ìdájẹ́bi lórí ọ́fíìsì yẹn, wọn ó jẹ̀bi ni torí ojú rere Ọlọ́run yóò wọnú ṣọ́ọ̀bù yẹn, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. ẹ rí iṣẹ́ bá fẹ́ dàbí tàwọn olókòwò yẹn ṣùgbọ́n títí wá nídìí ní pé ó fẹ́ ohun olóòórùn dídùn nínú omi yìí. màmá bàbá mi ọ́fíìsì yẹn Olúwa yóò polongo rẹ̀, mọ́mí yóò polongo ẹ̀ jù bẹ́ẹ̀ nǹkan ṣe lérò lọ torí yóò yà yín lẹ́nu torí ńgbà àdúrà yín bá bẹ̀rẹ̀ sí pa tán níbi iṣẹ́ ọ́fíìsì yẹn. màmá bàbá aládùúgbò gan ò ní ka mọ́. ẹ rí ẹ bá mi bu olóòórùn dídùn sínú omi yìí, ọ̀nà àrùn lẹ́yìn yóò wá fi sí nínú ṣọ́ọ̀bù yìí, èyí náà ó ti ilẹ̀kùn mọ́ nínú ọ́fíìsì yẹn. igun mẹ́rẹ̀ẹ̀rin ọ́fíìsì yìí ẹ ó fi omi síbẹ̀, ẹ ó tilẹ̀kùn mọ́, díẹ̀ tó kù ẹ ó fi sí ẹnu ọ̀nà rẹ̀, ẹ dẹ̀ tí ẹ dẹ̀ jáde ẹ máa lọ sílé. mo mọ̀ wípé ńgbà tí ẹ bá tún fẹ́ wọ ibẹ̀ pẹ̀lú ọlọ́run dídùn tẹ̀ ti fi sínú omi yìí nítorí pé kíni adùn lẹ́fẹ́ tẹ̀ wọnú ọ́fíìsì yẹn ní ijọ́ kejì lórúkọ Jésù. adùn yóò wọnú ọ́fíìsì yẹn níbẹ̀ ni yóò rí torí ẹ rí ọwọ́ Ọlọ́run alààyè yóò polongo ọ́fíìsì yẹn. àwọn ènìyàn gidi, àwọn ènìyàn pàtàkì òun ni wọn yóò bá yín nájà níbẹ̀, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. torí Ọlọ́run yóò wo ti àsìkò lẹ́yìn tá a wà lọ́wọ́lọ́wọ́ yìí, ògo Ọlọ́run yóò tàn lórí ṣọ́ọ̀bù yẹn àti ọ́fíìsì yín, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. fún ọmọ tí ò gbọ́ràn yẹn, ọmọ tó ń ṣalágídí, ẹ jẹ́ ká gbàdúrà yìí. ẹ̀yin ni ẹ bá mi gbọ́ wọlé, kò sí nílé, ó lọ léèwé, ẹ wá fọ́tò rẹ̀, ẹ tètè bá mi mú fọ́tò rẹ̀ nìkan mọ́ kíá. ó yẹ lọ mú fọ́tò rẹ̀, àwòrán ẹ̀ ni mò ń sọ nípa rẹ̀. ẹ fi àtàpàkò tí ọ̀gángan bí orí rẹ̀ wà níbẹ̀, ẹ yẹ já gbàdúrà lé lórí ọmọ tí ò gbọ́ràn yẹn tó ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ tó fẹ́ dààmú yín, tó ń gbé yín lẹ́mìí gbóná tí ò jẹ́ kẹ́ ní fọkànbalẹ̀. ẹ já sọ fún Ọlọ́run lórí ọlọ́run lágbájá, ẹ̀yin ni ẹ dárúkọ rẹ̀ mi ò mọ̀, lórí ọ̀rọ̀ lágbájá ẹ gbọ́wọ́ àtàpàkò yín lé Ọlọ́run má jẹ̀mú. ẹ rí pé àtàpàkò yìí ó ṣe kí ni, ó tóbi jù nínú gbogbo ọwọ́. ẹ fẹ́ kọ́mọ yẹn di ní ńlá ni, ìtumọ̀ ni mo fi ní kẹ́ ẹgbẹ́ àtàpàkò lé, ẹgbẹ́ àtàpàkò lórí ọmọ yẹn nínú àwòrán rẹ̀ tí ń ṣe àwòrán fọ́tò ni wọ́n pè é ní èdè òyìnbó, àwòrán ni wọ́n pè é ní èdè àbínibí. àwòrán ẹ̀ yẹn ẹ bá mi gbé àtàpàkò yẹn gbé lé ọ̀gángan orí ẹ̀, ẹ sọ fún Ọlọ́run lórí ọ̀rọ̀ ọmọ mi yìí, èyí tí ò fi mí lọ́kàn balẹ̀ yìí, èyí tó ń dààmú mi yìí, èyí tí ò gbọ́dọ̀ sí lẹ́nu yìí. Ọlọ́run tó ní ọkọ bá tó ní ti ìjòyè, mo fẹ́ kórì rẹ̀ kó dorí ńlá ni, ní ìfẹ́ kórì rẹ̀ kó dorí burúkú.
ọlọ́run gbogbo ẹ̀mí agídí àti ẹ̀mí ọ̀rẹ́kọ̀rẹ́ èyí tó ń yá ayé rẹ̀ lò àti ẹ̀mí búburú tó ń yá ayé rẹ̀ lò lọ́wọ́lọ́wọ́ mo fẹ́ kó fa ayé ọmọ mi sílẹ̀ kó ayé ọmọ mi sílẹ̀ kó jẹ́ ọmọ mi ó ráyé ṣe ayé ẹ̀ torí kò ìfẹ́ kó di ìdààmú fún mi ìfẹ́ kó di ìfòró fún mi lórúkọ Jésù kò ní di ìfòró fún yín màmá bàbá ní orúkọ Jésù kò ní di ìdààmú fún yín mọ́mì dáàdì mo ní ẹ ní ìfọ̀kànbalẹ̀ pọ́mọ yẹn yóò tún yá àárẹ̀ ni ẹ rí àwọn arógo síwájú ológo ni àwọn arógo bògo jẹ́ ni wọ́n ti rí ọjọ́ iwájú ọmọ ẹ̀ wọ́n sì ti rí ògo wọ́n ti rí tó fẹ́ dà nínú ayé ìdí rẹ̀ tó fẹ́ fi sọ tí ò tẹ́yìn lọ́rùn fún yín mọ́mì dáàdì ọmọ yẹn yóò yá àárẹ̀ lójú ẹ̀mí yín olú ọmọ ni ó sì jẹ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú lórí gbogbo àwọn àdúrà tá a gbà yẹn ó yá fi àṣẹ dá wa lóhùn tábàkúrò ọmọ ọba àmọ́rídà sákì ni ọwọ́ Ọlọ́run kó wà lára yín ojú Ọlọ́run kó máa tẹ̀lé yín ojú Ọlọ́run kó máa fi yín sílẹ̀ kó máa bá yín rìnrìn àjò àti gbogbo àdúrà iṣẹ́ ni àti tí ọ́fíìsì ni àti fún lẹ́tà ayọ̀ tẹ́ ẹ fẹ́ gbà yẹn lórúkọ Jésù ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gba lẹ́tà ayọ̀ láti ìlú òyìnbó ẹ̀yin tẹ́ ẹ gba físà ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gba ìgbìmọ̀ onílùú yẹn ní orúkọ Jésù Olúwa kó torí yín ṣe bàbá kó torí yín ṣe gbogbo ìpín tó lẹ́ẹ̀ nígbà ìwé ayọ̀ yẹn ní orúkọ Jésù yẹ kó fàyè yín sílẹ̀ ìpín rere ó yá kó wọnú ayé yín ìpín rere ó yá kó wọ orí yín orí látòní lọ ní orúkọ Jésù ó yá kó bẹ̀rẹ̀ sí sọre mọ́mì dáàdì bẹ́ẹ̀ ni yóò rí lẹ́tà ayọ̀ tẹ́ ẹ fẹ́ gbà yẹn ẹ ó gbà mọ́mì kọ́dún kó tó parí ẹ gbà lẹ́tà ayọ̀ torí fi lẹ́tà ayọ̀ lé yín lọ́wọ́ kódà ni yóò dùn bẹ́ẹ̀ ni ẹ fò fáyọ̀ torí pé ẹ gbà lẹ́tà kọ́dún kó tó parí bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ̀yin tẹ́ fẹ́ gbàwé ọmọ onílù yẹn lórúkọ Jésù Olúwa yóò fi lé yín lọ́wọ́ Ọlọ́run má jẹ̀mú ni yóò fi fún yín gbogbo ẹni tó lẹ́yà nígbà yẹn tó ń fi yín sẹ̀sìn pé ọ yóò jù sí yín ni kò ní gbà ní orúkọ Jésù ojú ẹ̀ ni yóò ṣe ọdún yóò lè bọ́ ọmọ yín lọ́wọ́ ẹ ní ìgbàgbọ́ nínú Ọlọ́run pé lórúkọ Jésù Olúwa yóò gbà fún yín ọdún yìí náà ni kò ní bọ́ ọmọ yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù tí a bá fẹ́ ṣe kíni tí a bá fẹ́ sùn ní ilé ẹ máa já lo ìwé àìsáyà yìí àìsáyà 45 ìwé àìsáyà 45 5-6 ó dára ẹ jẹ́ ká máa lò ó dára fún ìṣẹ́gun ọ̀rọ̀ akínní ó dára fún ọmọ Ọlọ́run láti ní ìgboyà láti lè máa gbà láti lè máa wí lórúkọ Jésù Olúwa yóò wà pẹ̀lú yín mo pẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo ojú ọkàn tó ń wò mí tó ń ṣàmì yẹn lórúkọ Jésù ẹ ò ní gbèrè ìtìjú ọdún yìí ò ní bọ́ ọmọ yín lọ́wọ́ ohun tẹ́ ẹ fẹ́ ṣe ohun tẹ́ ẹ fẹ́ jẹ́ ohun tó wù yín tẹ́ ẹ fẹ́ yà yẹn lórúkọ Jésù Ọlọ́run yóò jẹ́ gbogbo ohun tẹ́ ẹ fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run ọba májẹ̀mú yóò fi lé yín lọ́wọ́ mọ̀mọ́ bàbá ilé yín tó ń dàrú ẹ̀mí tó ń dà lé yín rú tó lóhùn ní díẹ̀ nísìmí àbọ̀hùn ní díẹ̀ láyọ̀ lórí ìdílé yẹn ní orúkọ Jésù yóò gbèrè tìjú ni mọ̀mọ́ bàbá mo ní yóò gbèrè tìjú ni gbogbo ẹsẹ̀ ìdílé yín tó mì yẹn ní orúkọ Jésù Olúwa yóò mọ̀ yẹn dúró ní orúkọ Jésù ilé yín ò ní dàrú ayé yín ò ní dàrú ògo yín kò ní di ti ẹlòmíràn lórúkọ Jésù ẹ̀yin àti bàbá tẹ́ ẹjọ́ ṣiṣẹ́ ọmọ yẹn ẹ̀ náà lẹ́jọ́ jẹ́ wọn torí ẹjọ́ tọ́ wọn ni Ọlọ́run májẹ̀mú yóò dì yín mú bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti àárọ̀ ti di wákàtí ọ̀wọ̀ yìí a dúpẹ́ fún ètò náà tó mú wa ṣe ní àti àlàáfíà a dúpẹ́ fún etí tó ń gbọ́ a dúpẹ́ ojú tó ń wò wá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀mí tó ń ṣe àmín gbogbo ẹ̀yin kọ́mítì ìgbẹ́jọ tẹ́ ń ṣàmì àmọ̀ yín lórúkọ Jésù Olúwa yóò tún mọ̀ yín ju báwa náà ṣe mọ̀ yín lọ Ọlọ́run yóò mọ̀ yín yóò fi ohun tó dára yóò fi ayé yín wò bẹ́ẹ̀ ni yóò rè mo dúpẹ́ lọ́wọ́ ojú àtọkàn tó ń ṣàmì yẹn a ò ní gbèrè tìjú ní ìjọ méjì àtẹ̀mí àti yín àní dẹni sànù gbogbo ojú àtọkàn tó ń wò mí mo dúpẹ́ ẹ bá mi ṣí àwọn ọ̀rọ̀ yìí ẹ ṣí àrẹ fún ènìyàn méje kó tó ojú mẹ́jọ ẹ rí tọ́lọ́run á ṣe fún ayé yín ẹ ṣí àrẹ ètò àdúrà ẹ ṣí àrẹ fún ènìyàn méje ní kọ́mọ́nkíá èèyàn méje ẹ̀ka kó pé méje ẹ pè wọ́n wọlé ẹ ṣí àrẹ fún wọn èèyàn méje kọ́mọ́nkíá ẹ rí tí Ọlọ́run yóò ṣe fún yín kó tó ìjọ mẹ́jọ lórúkọ Jésù èmi àti yín àní gbèrè tìjú ohun Olúwa náà rèé tó wá lẹ́nu ìyá àdúrà ẹ̀rí abániṣẹ́ JP láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ní ìlú Nàìjíríà níbí
nílùú Nàìjíríà ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní Nàìjíríà ń gbé. À ń darapọ̀ ní pẹ̀lú iléeṣẹ́ ìbílẹ̀ rédíò nílùú UK ní orúkọ Jésù. Iléeṣẹ́ ìrìn di títì pa, ìdààmú kò ní ṣẹlẹ̀ sí yín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ètò tòní, fún ọkàn tó ń bá wa ṣe àti ìgbìmọ̀ ìbílẹ̀ rédíò àti bàbá àtàwọn tó ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní orúkọ Jésù. Ẹ ní gbèrè tìjú, ẹ ní dẹni tanù. Iléeṣẹ́ ìrìn di títì pa ohun Olúwa sí yín ní orúkọ Jésù kò ní di ìsọ̀ròdì sí. Ìbọn máa tètè ṣe iléeṣẹ́ yìí nípò ògo Ọlọ́run yóò tàn káàkiri àgbáláyé, bẹ́ẹ̀ òun yóò máa fọ́ sí yín torí ẹ ṣe fún Ọlọ́run. Ayé yìí ò ní ṣe dá dúró, iléeṣẹ́ yìí ò ní di títì pa. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìjọ́ mẹ́jọ àti èmi àti ẹ̀yin a ní gbèrè tìjú, a dẹ̀ ní dẹni tanù. Ó di ìjọ́ mẹ́jọ, ó dàbọ̀.